àyànbìnrin hallelujah pọ̀ ìtọ́jú orí lọ. ṣùgbọ́n tó bá dé nítorí ọba àwọn ọba ọlọ́run àwọn ọlọ́run ọ̀gbẹ́nu múndí aṣọ́rọ̀ ọ̀gbẹ́nu ẹlẹ́mọ̀ tó wù. Ìwé Psalm 51 ẹsẹ̀ ìkọkànlá ó sọ pé má ṣe ṣàmì tì kúrò níwájú rẹ̀ má ṣe gba ẹ̀mí lọ́wọ́ rẹ̀. ọgbọ́n àbẹ́rẹ́ bàbá mi ẹ̀mí mímọ́ dúró èmi ò kì í ṣe alóore o ṣùgbọ́n gbogbo àwọn àtàbá wá sí bíbá lónìí mi ò kì í ṣe lẹ́mìí o ọmọdé Christ Apostolic Revival Ministry ẹ̀jọ̀ ẹ jẹ́ ká mọ nǹkan náà ṣe ibi ìbà yìí káàtìlẹ̀ cashless Nàìjíríà ló jẹ́ tẹ́mi wà bí lónìí títà ọmọ mi lẹ́nu tó lẹ́lẹ́mí èmi ò mọ̀ mo kàn ṣáà gbọ́ bíbí ilẹ̀ làwọn ọmọ mi wà mọ́ lónìí nítorí ìtẹ̀mí Àbẹ̀ní Adébí lẹ́nu ìgbòho Àbẹ̀ní ní sẹ́ Àbẹ̀ní ní sẹ́ Àbẹ̀ní ní sẹ́ mo fẹ́ kẹ́ ṣe aleluya mẹ́ta. Hallelujah. Instrumentalist is the God he comes. Money, I tell you, you better get my money. In your